wẹ́rẹ́wẹ́rẹ́ lógún wáyé wọn adífá fún Láńgóyè tó lòun fẹ́ ṣẹ́ṣọ́ ọ̀la Ọ̀rúnmìlà ní apálára ìgúnpá nìyé kan ẹni iṣẹ́ ẹni ní fúnni lóúnjẹ jẹ òwò ẹni ní fúnni lọ́là iṣẹ́ mi kàṣà ìfún mi lóúnjẹ jẹ òwò mi kàṣà ìfún mi lọ́là nítorí àfipá wọ́là kì í rọ́là lò àfipá jayé irú wọn kì í ráyé eré jẹ ìdí gbogbo atótónu mi ni pé ẹ má ṣe jẹ́ akànjú kọjá kádàrá iṣẹ́ owó ẹni ni oògùn owó tó dájú jù nítorí iṣẹ́ ni oògùn ìṣẹ́. Omidan Potential lórúkọ tèmi tó pé Àkámọ́ lórúkọ tí bàbá àti ìyá sọ mí. Àgókò wo ni amúwáṣe tí ìgbọ̀nyín? Àgókò tí mo mú wá ni osun. Ṣé ẹ ti mọ̀ nǹkan tí wọ́n ń pè ní osun? Àdúrà àwọn Yorùbá máa gbàdúrà kan pé àgàn àtọwọ́ àlàbòsùn ẹni tó ti bí kò ní kú. Osun jẹ́ ìpara tí àwọn ìyá lọ́mọ máa ń lò láyé àtijọ́ lọ́jọ́ ọjọ́sí níbi tí wọ́n bá ti bímọ tuntun. Ó ṣe èèwọ̀ kẹ́ ẹ má rí osun níbẹ̀ nítorí ó wà nínú ẹrù ọmọ tuntun. Ṣé wá rí ìdí tí wọ́n máa fi ń gbàdúrà pé àgàn àtọwọ́ àlàbòsùn nítorí pé osun gbọ́dọ̀ wà níbi tí ọmọ tuntun bá wà. Osun ni àwọn ìyá ọlọ́mọ máa ń lò láyé àtijọ́ láti fi kun ọmọ wọn lára. Osun dúró fún ohun tó jọ mọ́ ọ̀rọ̀ ọmọ. Nígbà míì ẹ̀wẹ̀ ó dúró fún ẹ̀bẹ̀ ẹ máa gbọ́ jọ̀wọ́ má bínú fi osun para. Àgbà nígbà tí a bá wá mú osun tá à ń sọ nípa èyí pẹ̀lú àgbàdo kí a fi pàrokò ránṣẹ́ sí ẹnìkan. Ohun tí èyí túmọ̀ sí ni pé kí onítọ̀hún tí a pàrokò ránṣẹ́ sí yẹn má bínú kí ó dákun kó má ṣe bínú lórí ohun tí àwọn àgbà ń bẹ̀ fún ní pé àkìtàn tí ò bá gbẹ̀gbin kì í rí nǹkan jẹ ohun gbogbo làgbà máa ń gbà kí ó fi ọ̀rọ̀ náà kó fi ṣoṣùn kó fi para ìyẹn ni tá a pàrokò sí ẹ̀bẹ̀ ní àkókò yìí túmọ̀ sí bóyá ẹni tó wá ń bínú láyìíká yín tọ́dẹ̀ ti bẹ̀ títí tí ò gbọ́ ẹ̀yẹn mú osun àti àgbàdo ẹ fi pàrokò ránṣẹ́ sí i ṣùgbọ́n ẹ jẹ́ kóhun àgbà wà ń bẹ̀rù láti lè sọ ìtumọ̀ rẹ̀ fún wọn. Àkókò tí mo mú wà rèé ìyẹn osun pẹ̀lú àgbàdo ká fi pàrokò sí èèyàn kan tí inú ń bí àbí tí wọ́n ti bẹ̀bẹ̀bẹ̀ tí kò gbọ́. Òun ni ìtumọ̀ rẹ̀ ni pé kí onítọ̀hún kó fi osun para pé àgbà nígbà ó kó má bínú. Àkókò ẹ̀bẹ̀ òun ni àkókò tí a mú wá sí etí ìgbọ̀nyín. Omidan Potential lórúkọ mi o. Tèmítọ́pẹ́ Àkámọ́ lórúkọ tí bàbá àti ìyá sọ mí. Ẹ bá mi láìkì fídíò yìí ẹ share kéde bá mi kọ́mẹ̀ntì ẹ̀ láìkì kọ́mẹ̀ntì yín àti share ní ìwúrí ńlá ni fún mi ó dẹ̀ ṣe iyebíye fún mi púpọ̀ ẹ ṣé wọn a tún máa pàdé nígbà míì.